ó mà wá lẹ́tìkẹ́ báyìí àbúrò Egbin Orun ìyẹn Àgbékẹ́ ó ti sọ̀rọ̀ nípa bí Egbin Orun ṣe ń yọ sóhun ní gbogbo ìgbà tó ṣàǹtọ́ sísẹ́ òun tó ń direct òun lójoojúmọ́ wípé kó padà sínú ìjọ ọkọ Egbin níbi tí wọ́n ní Egbin Orun ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ kó tó wádìí wípé Ọlọ́run pé tó náà wá lọ dájọ́ tiẹ̀ sílẹ̀. Tẹ́ bá rántí pé ìgbà tí Egbin kú tán gbà yẹn oríṣiríṣi ọ̀rọ̀ la kúkú ń gbọ́ nípa pé ṣọ́ọ̀ṣì ọkọ Egbin ni Egbin Orun lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé Ọlọ́run pé tó náà wá lọ dájọ́ tiẹ̀ sílẹ̀. Náà Àgbékẹ́ ní Egbin yọ sóun lójú oorun ó ń bá òun sọ̀rọ̀ ó tọ́ sísẹ́ òun pé àfilá kóun padà sínú ìjọ ọkọ òun ni káwọn kọ́ntínú iṣẹ́ ìránṣẹ́ òun níbi ibẹ̀ ó lágbára o. Nínú fídíò Àgbékẹ́ tó wà ń bí ẹ máa gbọ́ bó ṣe ṣàlàyé tómijé lójú pẹ̀lú àdúrà gan tó fẹ́ máa dàbí pé ó ń ṣẹ́ èpè sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ burúkú sí i nígbà tí sága òun pẹ̀lú PA Egbin ìyẹn Àríkẹ́ tó bọ́ sórí ayélujára nígbà yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé pé a lot of people ló tàbùkù àwọn sisters Egbin nígbà yẹn pé wọ́n kàn fẹ́ jogún ẹ̀gbọ́n wọn ni pé kò sí nǹkan míì tí wọ́n ń jà fún pẹ̀lú PA Egbin ju ogún tán fẹ́ gbà padà lọ́wọ́ PA lọ ṣẹ̀mọ̀ a lot of people ló bú wọn dáadáa ńgbà yẹn kó tó wá di wípé a padà wá gbọ́ pé lọ́ọ̀yà Egbin ti ka wíìlì Egbin tí wọ́n sì ní Egbin fúnra ẹ̀ gan gbogbo properties yẹn ọkọ ẹ̀ ló wú ilẹ̀ fún àtàwọn ọmọ méjèèjì tó bí tó fi kalẹ̀ sáyé. Ẹ já jọ wo fídíò Àgbékẹ́ yìí kẹ́ ẹ gbọ́ bó ṣe ṣàlàyé lẹ̀ rẹpẹtẹ nípa bí òkú Egbin ṣe ń yọ sóhun ní gbogbo ìgbà àti ibi tí current situation mọ̀lẹ́bí wọn gan dé dúró. Ǹjẹ́ ìfẹ́ wà nù mọ̀lẹ́bí wọn? Ǹjẹ́ wọ́n ti settle gbogbo wàhálà tán jọ ń bára wọn fà? Ẹ máa gbọ́ nǹkan tí ọkọ Egbin gan fúnra rẹ̀ tó sọ lórí current situation mọ̀lẹ́bí yẹn ń sìn. Ó yá fọ́nrán yẹn rèé mò ń bọ̀. Tẹ́wọ́ gbọ́ ẹni bàbá tẹ́wọ́ gbà ní. Kì í ṣe pé mo mọ̀ ọ́ ṣe. Kì í ṣe agbára mi. Kì í ṣe títóbi mi. Lẹ́sìn lórí sí o, bàbá. Dúpẹ́ lọ́wọ́ mi ó pè, dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí tẹ́ wà lórí òkè. Mo dúpẹ́ pé ẹ̀dá wa ká. Mo dúpẹ́ pé ẹ̀jẹ̀ kí ìyá. Àìló kì í ẹ̀jẹ̀ kó jẹ wá gbé. Omi ìfẹ́ tá a rí kò ṣe pé ẹ dára. Ìgbà tí Egbin ti kú mo ló ti parí. Ọjọ́ kejì tó ti kú ló ti sọ fún mi pé Àgbékẹ́ mi ò kú. Ó ní mi ò ní padà mi ò kú. Kò yé mi kí rọrùn sùn. Tó bá ti dé, ó máa jókòó tí ìyá máa bá mi rojọ́. A máa sọ fún mi. Màláwọn èèyàn ń pẹ́ bọ̀ mi, wọ́n ń bú mi. A ní fi wọ́n lẹ̀. Ọjọ́ kan ti ẹ̀dẹ́ ó ní fi wọ́n lẹ̀. Ó ní gbogbo ẹni tó ń fi ìbàjẹ́ porúkọ, ó ní gbogbo wọn ló máa sínwí lẹ́yọ kọ̀ọ̀kan. Ó ní fi wọ́n lẹ̀. Mo bá fi ìbínú bọ́ sí online. Nígbà tó ti sọ fún mi pé kí n máa nìṣó, ẹni bá ti bú mi, ẹ búra yín ni. Mo wá gún etí mi, mo wá jìkà. Mi ò gbọ́ nǹkan kan tẹ́lifọ̀dé sẹ́nu. Àtẹni tó ṣépè, àtẹni tó súre, mo fi gbogbo wọn lọ́lọ́run lọ́wọ́. Mo rò pé tó bá jẹ́ pé ní tòótọ́, ní pé inú mi mímọ́ mi, ní pé mi ò ní nǹkan kan nínú, bóyá mo fẹ́ jogún, àbí mo fẹ́ ṣe bí, àbí mo ní ọkàn ibi, mo mọ̀ pé Ọlọ́run máa gbé gbogbo ẹ̀. Mo lè má jẹ́ ẹni tó ń ṣẹ̀sìn púpọ̀, àmọ́ mo nígbàgbọ́ nínú inú mi pé mi ò ní ṣe bí fún ẹnikẹ́ni. Ọjọ́ tí n bá ti gbìyànjú láti ṣe bí, ọjọ́ yẹn ni k'Ọlọ́run kó mú ẹ̀mí mi. Àmọ́ tí mi ò bá ṣe bí fún ẹnikẹ́ni, gbogbo ẹni tó fi kú wá ẹ̀mí, Ọlọ́run máa rẹ ẹ̀mí yín fún mi, mo máa wá lo 200 years láyé. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí òkè. Nítorí nígbà tí mo gbélé bẹ́ẹ̀ bá wà lọ́wọ́ mi kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin abiyamọ tó wà lórí òkè. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àbúrò mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àwọn ọmọ lórí lọ́wọ́ ẹ̀yin akọrin, mo dúpẹ́ ẹ̀yin ọmọ mi, mo dúpẹ́ lọ́wọ́ everybody, mo dúpẹ́ gbogbo ẹ̀yin àgbàgbà tẹ́ wà ní ìjókòó yìí, mo dúpẹ́ mi ò ní ìjọra mi lójú o, ẹ ṣé kí ẹ jẹ́ kí Egbin Orun kó kú. Mi ò lágbára, mi ò ní ìkọ̀kọ̀ láti lẹ́yìn. Lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ odidi ọdún 7 la fi jẹ̀ káàsán. Àmọ́jọ́ tí mo pè yín, ẹ sọ pé báwo ló ṣe jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ò ní tójú tì mí. Ọlọ́run ò ní kọjá òun ṣe sí mi. Lágbára Ọlọ́run ni mo gbàdúrà. Tó bá jẹ́ pé lóòótọ́ Egbin Orun pè mí, gbogbo ohun tí mò ń ṣe pátápátá Egbin ló rán mi.
tí ò kì í ṣe ìmọ̀ tèmi ìpè orí òkè yìí máa fọhùn káyé. Tó bá jẹ́ pé lóòótọ́ gbogbo ohun tí mò ń ṣe àwọn mi ni orí òkè yìí Ọlọ́run máa gbé lọ sí ìpele tó kàn. Lóòótọ́ Egbin ló ní bí lòun ti bẹ̀rẹ̀ kí n wò òun débí. Tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi débí pẹ̀lú ìpè ẹ̀. Orí òkè yìí gbogbo ẹni tó bá gbèrò ní pé kó túká Ọlọ́run máa fẹ̀mí wọn ṣe wípé. Ẹni ṣùgbọ́n yìí ṣọwọ́ rí àwọn ọmọ yẹn Ọlọ́run máa wò wọ́n. Ẹni ò ní ṣẹlẹ̀ fún wọn. Gbogbo ẹni tó bá ní kó kú máa kú dípò. Gbogbo ẹni tó bá ní kó wọ ìpèbó ọwọ́ pẹ̀lú dípò. Gbogbo ẹni tó bá tó wọ ibi lórí wọn Ọlọ́run máa dá padà sí lórí wọn. Ojú òní ti gbogbo wa. Mo dúpẹ́ o, ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì. Tí ò bá sẹ́yìn kò sí èmi o, tí ò bá sẹ́yìn kò sí màláíkà o, tí ò bá sẹ́yìn tẹ̀tún dúró tì mí táyé tún rí yín pẹ̀lú mi. Mo gbà tó tí mò ń sọ pé Egbin sọ pé Egbin ló ní kí n ṣe léyìí, Egbin ló ń rìn báyìí, Egbin rìn mi ò kí ń ṣe lẹ́sìn yìí o. Tí bá lọ ṣọ́ọ̀ṣì ṣàdúrà ṣàmì ni mí, tí bá lọ mọ́ṣáláṣí ṣàdúrà ṣàmì ni mí, mi ò kí ń náà rẹ̀ bẹ̀rẹ̀ bí ti máa jẹ̀yà àgbà bí kíní. Báwo mo ṣe mọ gbogbo kíní tí mo fi ń tẹ̀lé Egbin ló ń rán mi o níwájú ọba mọ́jẹ̀mú tó wà lórí òkè nígbà Egbin ló ń rán mi. Mo dẹ̀ dúpẹ́ àdúró ti gbogbo yín Ọlọ́run ò ní dójú tì yín. Gbogbo ọ̀gbà táwọn ọmọ yín bá nílé èèyàn láyé tó bá nílé èèyàn kan èèyàn 1 million máa dá wọn. Tẹ bá nílé èèyàn láyé tẹ bá nílé èèyàn kan èèyàn 1 million máa dá yín pọ̀. Mo gbàdúrà lórúkọ Jésù lábẹ́ bó tilẹ̀ ń kórí ẹni tí àwọn èèyàn mọ̀ gan nínú ìjọ yìí nítorí pé tí ẹ ṣe yìí ògo tẹ́ ẹnikẹ́ni ò bèrè fún nínú ìdílé yín lórúkọ Jésù Ọlọ́run máa yàn dẹ́. Ọlọ́run máa yàn dẹ́ fún yín ẹni tó wọlé nínú ìjọ yìí jáde aṣọ yìí kò ní fàyà aṣọ àlàyé ayé ò ní tapọ̀ sí bẹ́ẹ̀ ló máa rí o ẹ ṣé wọn dúpẹ́ God bless you. Let us thank God for our life and for our humble life. Thank you, God bless you. I want to appreciate everybody once again. By the grace of God, I am telling you, there is peace in the land and there is peace in the family. There is no discrimination. We are moving on fine. Thank you for your love, and we love you all. Thank you. Goodbye. See you next time. Ó lágbára gidi o ẹ̀yin èèyàn kọ́lọ́hún kó ṣàṣàánú wa ni kó lọ́n jẹ́ akú ní rèwerèwe ní báyìí tọkọ Egbin ti ní kò sí jà kò sógun kò sì sọ́tẹ̀ mọ́ nínú fámílì àwọn pé gbogbo àwọn làwọn ti jọ wà nírẹ́pọ̀ and then nínú fídíò tá a wò tán yìí a rí pé àwọn sisters Egbin a rí Àgbékẹ́ tó jẹ́ immediate sisters ẹ̀ a dẹ̀ rí Lady K tí wọ́n lò náà máa ń wọnú ẹ̀mí bíi Egbin àti rí wọn nínú ṣọ́ọ̀ṣì ọkọ Egbin Orun wọ́n tẹ̀ ti sọ wípé àwọn fẹ́ continue iṣẹ́ ìránṣẹ́ sísítà wọn nínú ṣọ́ọ̀ṣì ọkọ Egbin Orun wọ́n sì ní ìpilẹ̀ṣẹ̀ Egbin náà nìyẹn fúnra ra ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣóòótọ́ lọ̀rọ̀ ìṣerọ́ ni ẹ̀yin èèyàn kí ló opinion ti yín nípa ẹ máa bá wa jẹ́ sí comment section. Wa náà dẹ̀ hope and pray wípé kọ́lọ́hún kó dúró tì mọ̀lẹ́bí wọn bó ṣe sọ wípé àwọn ti parí ìjà ká má tún gbọ́jà mọ́ láàrin wọn kọ́lọ́hún sì bá wọn tọ́jú àwọn ọmọ tí Egbin fi ilẹ̀ kọ́lọ́hún jẹ́ kan lè tọ́jú wọn débi èrè torí àbúrò ẹ̀ ti jẹ́ mọ̀ wípé àwọn òróbì tọ́jú àwọn kọ́lọ́hún jẹ́ káwọn náà lè ṣe ìyá kan lè ṣe bàbá fáwọn ọmọ tí Egbin fi lẹ̀ sáyé torí kò sí nǹkan kan tẹ́nibọ̀dì fẹ́ gbà ní wípé kẹ́bí wọn ó dàrú kò sí tẹ́nibọ̀dì fẹ́ gbà ní wípé kẹ́bí wọn ó má sí nírẹ́pọ̀ kọ́lọ́hún kó ṣàánú wa ni kọ́lọ́hún kó ṣàánú gbogbo wa ni ẹ̀yin èèyàn ẹ máa bá mi jò opinion yín lórí mátà ìtí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí ayélujára Facebook link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀ from there ẹ tún máa gbádùn wa lọ́lọ́kan-ò-jọ̀kan ire o.